Olúwa bí ìfọ̀tí bá pọ̀ lápọ̀jù ó lè mú kí bọ́nẹ̀gẹ̀ bínú. Ọlọ́run bí ìfọ̀tí bá pọ̀ lápọ̀jù ó lè mú kí bọ́nẹ̀gẹ̀ sẹ́yìn. Dẹ̀jọ́ sóòtò ló ṣe bí bàbá Sùwé ní. Bàbá Sùwé kọ́ ò Mr. Latin ni. Torí tí Mr. Latin ò bá jẹun lẹ́ẹ̀mẹ́fà lójúmọ́ á dákú. Torí tí Mr. Latin ò bá jẹun lẹ́ẹ̀mẹ́fà lójúmọ́ á dákú. Ẹ̀gbọ́n lè jẹ̀tá ọmọdé. Ẹ̀gbọ́n lè jẹ̀tá ọmọdé. A máa ní Rónkẹ́ o, màmá Junior mi. Rónkẹ́ o, màmá Junior mi. Àwọn alágara tó ń bẹ níwájú ilé yẹn ò tí ì lọ. Ẹ bá mi bẹ̀jà yìí o. Ẹ bá mi bẹ̀jà yìí o. Aláké Ẹ̀gbá ẹ bẹ̀jà yìí o. Adébá ẹ bẹ̀jà yìí o. Gọ́fúnà Sanwó-Olú ẹ bẹ̀jà yìí o. Ó yá wà ní 50 naira láti rògùn ewu. Torí náà wọ́n gbá mi lójú, wọ́n yà mí láṣọ. Nítorí wo tó wọ̀rọ̀ wọ́n gbá mi lójú. Wọ́n gbá mi lójú, wọ́n yà mí láṣọ. Nítorí wo tó wọ̀rọ̀ wọ́n gbá mi lójú. Wọ́n gbá mi lójú Olúwa, wọ́n tún yà mí láṣọ. Wọ́n ní mò ń rojọ́ káyé, mo máa ń rojọ́ táyé. Mo máa ń sọ fún Kẹ́hìndé, mo ti ro ti Kẹ́hìndé rí. Mo lọ sọ fún Táyé, wọ́n bá pera wọn jọ. Ọ̀rọ̀ ní sáwọn mọ̀gbọ́. Ìtúkàdóso. Kúnlé pólì wọ́n wá. Ìsinmi ẹlẹ́bi jù. Wọ́n sùúrù wá sówó wá. Ìjayà kan kọ̀ dúpọ́ wọ́n pé. Wọ́n gbá mi lójú. Wọ́n yà mí láṣọ. Nítorí wọ́n tòrò wọ́n gbà mí. Ẹ bá dá o, ẹ bá dá o. Ẹ bá dá o, ẹ bá dá. Wọ́n ti fi magí ṣe bẹ̀yẹ tán o. Ẹ bá dá. Wọ́n ti fi magí ṣe bẹ̀yẹ tán o. Ẹ bá dá o. Bí kò bá ṣe ti mọ́là, ogun fẹ́ ìbá wọn. Bí kò bá ṣe ti Ìgbò ni àwọn tó jẹ́ bàbá dìbò kílẹ̀ wí. Bí kò bá ṣe ti mọ́là, ogun fẹ́ ìbá wọn. Bí kò bá ṣe ti Ìgbò ni àwọn tó jẹ́ bàbá. Ẹ máa jẹun tó dá, ẹ máa jẹun tó dá, ẹ máa jèrè ẹran o, ẹ máa jẹun tó dá. Àmì náà jẹun tó dá, ẹ máa jèrè ẹran, ẹ máa jẹun tó dá. Òun náà lẹ̀ ń gbọ́ yẹn tó ń dún jìjìjì yẹn. Ọ̀dẹ́yọjú ràn nìyẹn, ètò tí ò ṣeé fọwọ́ rọ́ sẹ́gbẹ̀ẹ́. Wọ́n léwa wọn ò rí wa mú. Wọ́n bá wa wọn ò bá wa tán. Wọ́n sà ń bá wa ń bẹ̀ náà ni. Tá a bá lé wa ń bí àtúngù bí. Ọ̀bàǹbẹ̀ bá ń bẹ̀. Ọ̀bàǹbẹ̀ bá ń bẹ̀. Babawadakange.com náà ló ń bọ̀. Ẹ tún rí àwọn gángan àrà Áfíríkà. Àwọn ọmọ mi olóríire tá a discover ẹ̀bùn wọn. Mo sọ níjọ́ yẹn mo bá wọn níbi tí wọ́n ti ń lùlù fọ́ba. Táwọn ìjòyè bẹ̀rẹ̀ sí yílẹ̀. Táwọn ìjòyè ń yílẹ̀ mo ní kí ló dé. Wọ́n ní gángan àrà Áfíríkà. Mo ní ṣe rí ó dáa ká máa discover ara wa o. Tá a bá discover àwọn ọmọ yìí báwo ni wọ́n ti fẹ́ ga. Ẹ jọ̀ọ́ gbogbo ìwọ tó bá lẹ́bùn máa bọ̀ lórí Bond FM níbí. Béèrè pé ètò Ọ̀dẹ́yọjú ràn bàbá Ìjẹ̀ṣà ló fẹ́ rí. Máa bọ̀ nínú kákọ́ọ̀sì wa lórí Trophy. A fẹ́ máa discover àwọn ẹ̀bùn torí pé ọmọdé ní òun làgbà ọ̀la. Torí ẹ̀ ní Barrister tó kọrin pé ọmọdé ọjọ́ wọn òun dàgbẹ̀rẹ̀ o. Òní jẹ́ òpàlẹ́ yìí kó sì bá wọn tẹ́lágbà Àbókí àwọn ọ̀rọ̀ tí mò ń sọ fún ẹ tó dàbí wípé o ò fẹ́ gbọ́ yìí ó máa padà gbé ẹ dẹ́wọ̀n. Kí ló dé? Ò ṣe nígbà tó rí pé orí jẹ́ opẹ́ lẹ́wọ̀n àbórí jẹ́ ń tálàgbà. Àwọn ní orí jẹ́ òpẹ́ láyé. Ó pa láyé. Orí jẹ́ ń pẹ́ láyé. Kì í ṣe pa láyé kí n dẹ̀ bá wọn tálàgbà ló wí. Gángan Áfíríkà ẹ tún kí àwọn ènìyàn lé. Ẹ káalẹ́ ní gbogbo ilé wa kí yín o. Orúkọ tèmi ni Ọlájídé Julius, Gángan àrà Áfíríkà tí gbogbo èèyàn mọ̀ sí Gángan àrà Áfíríkà. N tí mo fẹ́ béèrè ni pé lọ́sẹ̀ yìí torí mo mọ̀ pé àjọṣe tọ̀sẹ̀ tó kọjá náà ni. Ǹjẹ́ bá ti discover yín yìí tí a rí ẹ̀bùn yín ó dùn mọ́ yín àbí ó dùn mọ́ yín? Ó dùn mọ́ mi lọ́pọ̀lọpọ̀. Mo wá fẹ́ gba yín ní ìmọ̀ràn. Ṣé rí ìtawà náà ṣe yìí bẹ́ẹ̀ lẹ́yìn náà máa fa owó àwọn ènìyàn sókè.
ṣé mọ̀ wípé mo ti sọ fáwọn èèyàn nílé àwọn kan tiẹ̀ ń pè mí wọ́n ní ṣé táwọn bá ń ṣe wedding ṣe lè wá kọrin fáwọn. bẹ́ẹ̀ni. wọ́n ní táwọn bá ń ṣe ìkómọjáde wọ́n ní ṣe lè wá. bẹ́ẹ̀ni. wọ́n tiẹ̀ fẹ́ ṣe ẹ mọ̀ pé comforter màmá wa Reverend Esther Ajayi ó máa wáyé ní ọjọ́ sátidé ọ̀la yìí gangan ní Tafawa Balewa Square náà ti máa ṣe ní tí àbúrò máa ń porúkọ bẹ̀ yẹn. sátidé ọ̀túnla ni o. ọ̀túnla ọ̀la ni bẹ́ẹ̀ ni sátidé ọ̀túnla ní Tafawa Balewa lọ́hún ni wọ́n ti máa ṣe gbogbo èèyàn ni wọ́n pè kẹ́ wá pàdé Jésù gbogbo àwọn ìṣòro rádaràdà tẹ ló ń dà yín láàmú ẹ kó wá Jésù máa yanjú ẹ. bàbá ìyá wa dẹ̀ tún sọ pé